Ẹ̀kálẹ́ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàyò lórúkọ tèmi wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín lédè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Dájúdájú ìtàn tuntun di àtúnkọ lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí olórí orílẹ̀‐èdè nígbà kan rí nílẹ̀ yìí ìyẹn ọ̀gágun Ibrahim Babangida ṣe ti gba ojúṣe rẹ̀ ní kíkún pẹ̀lú àforíjì fún bí ó ṣe kùnà láti tẹ̀síwájú nínú àwọn fọwọ́ sí ohun tí gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà gbà pé ìbò tí kò ní kọ́nù kọ́ nínú ni nínú ìdìbò tó wáyé lọ́dún 1993 ọ̀gágun ajagunfẹ̀yìntì ààrẹ tẹ́lẹ̀ rí yìí tí òun tọrọ àforíjì tí wọ́n ti ń retí fún nígbà pípẹ́ olúìlú ilẹ̀ Nàìjíríà Àbújá níbi ìfilọ́lẹ̀ ìwé ìtàn ìgbésí ayé rẹ̀ ní ìrántí rẹ̀ àti ìṣe ìfilọ́lẹ̀ yàrá kàwé ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà pẹ̀lú àwọn àlejò pàtàkì tó wà níbi ayẹyẹ náà nílùú Àbújá. Lẹ́yìn ọdún 22 ìṣèjọba rẹ̀ lórí orílẹ̀-èdè yìí ìgbà kan rí tí ṣe ajagunfẹ̀yìntì Ibrahim Badamasi Babangida ti fi àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe àgbékalẹ̀ ìṣàkóso rẹ̀ hàn nígbẹ̀yìn. Àwọn àlàyé lọ́lọ́kan òjọ̀kan yìí ni ó wà nínú ìwé ìgbésí ayé rẹ̀ ìrìn àjò nínú iṣẹ́ ìsìnrú rẹ̀ léyìí tó gbé kalẹ̀ fún gbogbo ọmọ ènìyàn lórílù ilẹ̀ Nàìjíríà Àbújá. Akọ̀ròyìn wa Kevin Ebolaye ni oníròyìn tó bá wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Rẹ́kẹ̀tẹ̀ntẹ́ni náà ìjọba padà túnṣe yọ tí ó di ohun à ń lò ní ilé-iṣẹ́ ìpínlọ́ka ṣìrórò Kaduna ìyẹn lẹ́yìn ìkọlù àwọn àríyámọ́ra. Akọ̀ròyìn wa Ismail Musa jábọ̀ ìròyìn wípé ṣáájú ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti darí ọ́fíìsì olùdámọ̀ràn fún ètò ààbò lórílẹ̀‐èdè yìí láti ṣètò àwọn iṣẹ́ ìmúdójú ìwọ̀n àti ìmúpadàbọ̀ sí ipò iná mọ̀nàmọ́ná ní kíákíá lágbègbè náà. Ìjọba àpapọ̀ ti ké sí àwọn òǹtajà oúnjẹ àti àwọn alágbàtà wọn láti ṣe àtúnṣe iye owó wọn nípa jíjẹ́ àwọn oúnjẹ náà padà sílẹ̀ kí wọ́n sì yẹra fún lílo gbáǹkó fún àwọn olùrà wọn. Mínísítà fún ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ Abubakar Kyari ló bu ẹnu àtẹ́ lu àwọn olùtajà fún àkíyèsí wọn nípa bí wọ́n ṣe ń ta ọ̀wọ́n pẹ̀lú bí àdínkù ṣe ń bá àwọn iye owó oúnjẹ káàkiri yálà oúnjẹ tí wọ́n ti ṣe pẹ̀lú rẹ̀ fún jíjẹ àbí èyí tí wọn ò tí ì pẹ̀lú rẹ̀. Ó ṣàkíyèsí pé ìjọba àpapọ̀ rọ̀ nípa àdínkù ńlá nínú iye owó oúnjẹ káàkiri àwọn ọjà pàápàá jùlọ fún àwọn ọjà pàtàkì bíi ìyẹ̀fun ṣúgà ìrẹsì àti àwọn oúnjẹ yòókù. Síbẹ̀síbẹ̀ ó fi èrò rẹ̀ hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùtajà àwọn olùṣe iṣẹ́ búrẹ́dì àti àwọn oní ilé ìtajà káàkiri ni wọ́n sì ń ta àwọn ọjà lọ́wọ́ gbogbo léyìí tí wọ́n sì ń fa ìdíwọ́ ròdìnà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ti àǹfààní orílẹ̀-èdè tó yẹ kí wọ́n máa jẹ. Láti túbọ̀ jẹ́ kí owó ìrìnnà ọkọ̀ ojú irin ń rọ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó lọ́rùn, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti kéde àdínkù ìdá 30 nínú ọgọ́rùn-ún fún àwọn tó ń wọkọ̀ Red Line Service tó sì ń mú owó ìrìnnà náà wálẹ̀ láti $1,500 sí $1,000 náírà. Gómìnà ló kéde èyí níbi ìfilọ́lẹ̀ ibùdókọ̀ ọkọ̀ abúlé Ẹ̀gbá tuntun tó wà ní agbègbè orílẹ̀ Agége SCDA. Akọ̀ròyìn wa Joy Ken Abapoya ni ó jábọ̀ ìròyìn náà. Lẹ́yìn rúkèrúdò òun fàmìfà tó súyọ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì ti ké sí àwọn ẹni tí ọ̀rọ̀ kàn tó jẹ́ ògbóǹtarìgì nínú olóṣèlú ní ìpínlẹ̀ náà láti dákun dábọ̀ jẹ́ kí àlàáfíà ó jọba kí wọ́n sì jẹ́ kí ìrọ̀rùn àwọn ènìyàn ó mọ̀mí lọ́kàn àyà wọn dípò ìmọ̀tara ẹni nìkan. Ọba Ògúnwùsì ní ó sọ̀rọ̀ àmọ̀ràn yìí nígbà tí ó gba igbákejì British High Commissioner lálejò ìyẹn ọ̀gbẹ́ni John Baxter sí ààfin rẹ̀ léyìí tó sì bu ẹnu àtẹ́ lu ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ipá tó gba ìpínlẹ̀ náà kan. Ó wá rán àwọn olóṣèlú létí wípé kò sí ẹni tó tóbi ju ìpínlẹ̀ náà lọ.
ọba náà tún rọ gbogbo ẹgbẹ́ òṣèlú tó ń jà fitafita ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti dákun dábọ̀ ti dàwọn bakọ̀ kí wọ́n jẹ́ kí gbogbo omi kí àlàáfíà lè bá jọba ní ìpínlẹ̀ náà. Igbákejì kọmíṣánná ti ilẹ̀ Bìrìtìkó ìyẹn ọ̀gbẹ́ni Basta nínú ọ̀rọ̀ rẹ̀ ń tún fi àìdùnnú rẹ̀ hàn lórí bí ètò ààbò ṣe di ìmẹ́rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Igbákejì kọmíṣánná yìí wá rọ Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ àti àwọn ẹni tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ náà láti tètè gbé ìgbésẹ̀ tó lọ́rùn ní kí a mọ̀sà láti tètè dá àlàáfíà àti ìrọ̀rùn padà léyìí tí a mọ ìpínlẹ̀ yìí mọ́ tẹ́lẹ̀. Ìròyìn tí a ní fún orílẹ̀-èdè Yorùbá lọ́jọ́ tó ní òní jù báyìí lọ. Lágbàgbà tẹ̀lé wa ní ojú òpó wa Facebook Nta Ijebu Ode àti lórí YouTube. A tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.